ṣe tiẹ̀ ni o kò ṣe tàwa. ìfẹ́ àtòkè ló pa kádàrá wa pọ̀ kádàrá wa. ọ̀tẹ̀ ló ń jẹ́ ló ń pè ọ́ kò sẹ́ni tí ò lórúkọ tiẹ̀ àti wípé ọmọ kì í gọ̀ títí sẹ́ẹ̀ kó gbàgbé orúkọ ara rẹ̀. ààfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ kó dọ́jà ni. èmi tí ń tòótọ́ Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ mí sí. èmi náà kọ́ Ọlọ́run ọba òkè ló fún mi ṣe ní gbogbo ìgbà. òǹkọrin ni onífújì Alhaji Táyé Adébísí tí gbogbo èèyàn mọ̀ sí Táyé Currency ló ti kéde rẹ̀ wípé gbajúgbajà olórin Wàsíù Àlàbí tí gbogbo èèyàn mọ̀ sí Pasuma ni ó jẹ́ ọ̀gá rẹ̀ nígbà tí ó sọ ọ́ di mímọ̀ pé Saheed Òṣùpá ló jẹ́ akẹgbẹ́ rẹ̀ nídìí orin Fújì. Táyé Currency ẹni tí ó sọ eléyìí di mímọ̀ níbi ètò ìfọ̀rọ̀wérọ̀ èyí tí ó wáyé pẹ̀lú akéde àríyá. Níbi ètò ìfọ̀rọ̀wérọ̀ náà ni ó ti ṣàlàyé ìbáṣepọ̀ rẹ̀ pẹ̀lú Pasuma. Ó sọ di mímọ̀ wípé òun kò kọ́ iṣẹ́ orin Fújì láti ọ̀dọ̀ Pasuma bí kò ṣe pé ìfẹ́ tí òun ní sí Pasuma ni kò ní ìdíyelé. Bákan náà ló sọ di mímọ̀ pé lára ìwà Pasuma tó jẹ́ ìwà ìrẹ̀lẹ̀ ló tún jẹ́ kí òun nífẹ̀ẹ́ Pasuma púpọ̀ púpọ̀. Ó wá sọ di mímọ̀ sí ìwájú wípé òun kò ní ọ̀rọ̀ kan tàbí ìkejì tí ó lè fa ariwo láàrin òun àti Pasuma gẹ́gẹ́ bó ti sọ di mímọ̀ pé ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ ló jẹ́ èyí tí àwọn èèyàn ń gbà bí ẹni gbàgbọ́ tí ó ní ọdún 1993 ni òun pàdé Pasuma wípé láti ìgbà tóun sì ti pàdé Pasuma láti ìgbà náà òun kò kọ́ orin Fújì láti ọ̀dọ̀ rẹ̀ òun kọ́ nífẹ̀ẹ́ rẹ̀ torí ìwà ìrẹ̀lẹ̀ èyí tí ó ní. Ó wá sọ di mímọ̀ pé òun ò ní fi ojú kéré Pasuma àbí ṣe ohun tí kò dá sí Pasuma gẹ́gẹ́ bí ó ti ṣe sọ di mímọ̀ nínú ọ̀rọ̀ rẹ̀. Ó wá sọ di mímọ̀ wípé àwọn ti jọ mọ́ra wọn ti tó 30 ọdún báyìí. àsìkò ìṣẹ̀lẹ̀ rìn ìbàdàn ó dàbí ìṣẹ̀lẹ̀ náà nù inú ní Fújì sí mọ́mọ́ Paso nìkan lábẹ́ka bá sí ló máa rọ́mọ tó ń bọ̀ lẹ́yìn kan ló máa fà lọ́wọ́ sókè Paso ọ̀gá mi ọ̀gá mi. ṣó ti ń ṣó yìí àwọn OPC ló ṣe nǹkan Ọ̀túnba Gani Adams ló ṣe birthday tí n bá rántí mo rántí Ọ̀túnba Gani Adams ló ṣe birthday first time títáyé Paso máa wà lórí stage pẹ̀lú Pasuma nìyẹn ní lẹ́kọ̀ọ́ first time lẹ́kọ̀ọ́ yìí táwọn méjì tọ́jọ́ máa kọrin papọ̀ lórí stage òun ni ṣótẹ́wé ẹ rí ni ṣé ẹ rí bóyá ń ṣe ni bóyá wọn ẹ̀kọ́ pé lọ́jọ́ yẹn pé ọmọ kan wà o tí ọmọ tó fẹ́ fọ́ lẹ́pọ̀ lọ́jọ́ yẹn aláyé ò ní lọ pé tẹ́ ẹ̀ Paso báwa sí wo bó ṣe ń gbé fún Paso náà wo bó ṣe ń gbé fún pé ọ̀gá mi ó ń sa ọ̀gá mi ó ń sa ọ̀gá mi bàtẹ́ pé ó rí Paso ló ń gbà yẹn. sọ di mímọ̀ nínú ọ̀rọ̀ rẹ̀ ó wá sọ ní iwájú sí wípé Pasuma òun ni òun kò fi ìgbà kankan bú rí àti wípé kí ló máa fà á tí òun yóò fi máa bú Pasuma. ó ní Òbésèré ẹni tó jẹ́ adarí àwọn nídìí iṣẹ́ orin Fújì lásìkò yìí ló dàbí ẹ̀gbọ́n sí òun nígbà tí Saheed Òṣùpá ń jẹ́ akẹgbẹ́ òun nídìí iṣẹ́ orin yìí. ó ní gẹ́gẹ́ bí olórin Fújì Pasuma ló dàbí ọ̀gá sí òun tí òun sì gbà bí ẹ kò bá gbàgbé ní oṣù kẹwàá ọdún 2024 ni ẹni tí ń ṣe Táyé Currency ni ó sọ ọ́ di mímọ̀ fún àwọn olólùfẹ́ rẹ̀ wípé kí wọ́n má pe Pasuma ní bàbá òun mọ́ àti wípé Pasuma kò lè dàbí bàbá fún òun. àtìgbà náà ni ọ̀rọ̀ náà ti ń jà rìnrìn lórí ẹ̀rọ ayélujára. dádì ṣe rí ẹ̀bẹ̀ tí Táyé Currency wá bẹ̀yìn ní múra ó ṣe tiẹ̀ ní o kò ṣe tàwa. ṣe rírí lọ́mọ tó ń lọ́mọ yín tó dàbí pé wọ́n bá ìfọ́ọ̀sì ẹ̀ pé kó wá bẹ̀yìn tó ń ṣe ẹgbà kan àkókò kan wá o bọ̀bẹ́yìn náà ṣe ń ṣe tẹ́ ń ṣe kinní kan ẹ̀yin fáǹsì Táyé kò ní dá fáwọn fáǹsì ẹ̀ kò ní dá fún àtiwá àlẹ́ àzàgà kò ní dá fún gbogbo yín àwòrán yín ṣọwárí wọ̀ tírí lẹ́dà tí wọ́n bá ti bí wọ̀ rè mo ti ẹ̀ jẹ́rìí ẹ̀ ọmọ ọkọ̀ Ìbàdàn ni ẹ́
o kì í ṣe ọmọ àlè bá tó bá ti ní kò o tiẹ̀ kì í ṣe ọmọ àlè ṣá èmi ò pe yan kan lọ́mọ àlè o tó bá ti ní kò bẹ́ẹ̀ kò dọ̀bálẹ̀ bẹ̀ káwa wà ń bẹ oko la máa sọ fún ẹ oko la máa torí kò jù ẹ lọ lójú tàwa kò jù ẹ lọ rárá lójú anybody kò jù ẹ lọ tó bá bí ẹ dá dọ̀bálẹ̀ fún torí alájí gbogbo yìí tẹ̀ ń ṣe kìíní ó ẹ̀yin lè train àwa náà ẹ wá ń ṣe bí ẹni pé nǹkan tá à ń ṣe àmọ́ ṣe Táyé Currency ò lè mú eléyìí jẹ o àgbẹ̀bẹ̀ o tó bá ti bí ẹja máa bọ̀ ní ọmọlé kó wá gbẹ̀bẹ̀ oko la máa sọ fún ìyá ẹ̀ ikú máa pa ẹni lórí burúkú ìwọ ọmọ ẹ̀ yóò di bàbá ọ̀nàrẹ́bù ní Ìbàdàn bàbá ọ̀rẹ́ kọ̀ọ̀kan wá jọ ọ̀nàrẹ́bù náà ó ní sórí rẹ̀ tí bàbá àwọn èrò ọ̀nàrẹ́bù máa ẹ̀ padà yóò ṣe di ìwọ wèrè ayé ẹ̀ ti jàtijàti rún pìtìpìtì ayé àbù ẹ̀ ní ó tẹ̀ ti bù ẹ̀ ṣé alájí kéré lójú ṣáwọn náà lọ́wọ́ pé àwọn ibi táwọn kan ní a ṣé alájí ò mọ̀ pé àwọn ti dàgbà alájí ẹ̀ tí dàgbà o ẹ̀ẹ́dàgbà má làbẹ́ ẹ̀ẹ́dàgbà má làbẹ́ torí ẹ̀ẹ́dàgbà má jù Wasiu Ayinde wọn 10 years ló gbà lọ́wọ́ yín ẹ̀ ń dọ̀bálẹ̀ kì tó kò pọ̀jù káwọn náà dọ̀bálẹ̀ kì í. ẹ̀ẹ́dẹ̀ kì í ṣe Wasiu Ayinde ẹ̀ẹ́dẹ̀ kì í ṣe kẹ́tọ́ lọ bẹ̀ pẹ̀lú bẹ́ẹ̀ ṣe kí ṣe yẹn ló tún máa dọ̀bálẹ̀ ẹ̀ tún mú abẹ́bẹ́ wèrè. lákòótán ni wọ́n sọ di mímọ̀ pé Pasuma àti Táyé Currency ni wọ́n pàdé ní ìlú Mẹ́kà ní àárín ọ̀sẹ̀ yìí nígbà tí wọ́n lọ fún ètò umura ti ọdún yìí níbẹ̀ ni wọ́n ti jọ gba ìtọ̀ ara wọn dámì tí oníkálùkù sì dì mọ́ra wọn níbi tí a ti rí fọ́nrán kan èyí tí Táyé Currency ti tọrọ àforíjì lọ́wọ́ Pasuma tí ó sì tọrọ àforíjì bákan náà lọ́wọ́ gbogbo àwọn èèyàn tóun ti tẹ̀ mọ́lẹ̀ nípa ti ọ̀rọ̀ èyí tí ó sọ. ẹyẹ yan wa ẹni bínú ẹjọ nǹkan tó wá ṣe gbogbo ọ̀la fẹ́ nǹkan tó wá ṣe yìí gbogbo òun ni gbogbo wa ń dúró de òun ni gbogbo wa fẹ́ Paso kì í ṣe Ọlọ́run bọ̀ torí pé mo jẹ́ mẹ́ńtọ̀ fún torí pé Ọlọ́run ti ara mi gbé ó máa dìde náà tẹ́lẹ̀ Ọlọ́run kan ní kó jọ́dọ̀ mi ṣọ̀kan tí gbogbo yín wá ń wò ní pé àwọn ṣe máa já ara ẹni tó tara ẹ dìde ló máa rí fi bẹ́ẹ̀ ló máa sọ̀rọ̀ sí bẹ́ẹ̀ ló máa ṣe nǹkan tí gbogbo ẹ̀yin tẹ̀ wá ń ta ẹ̀yin PFC ẹ̀yin Pasuma fans ẹ̀yin tẹ̀ kì í ṣe PFC náà tẹ̀ jẹ́ olólùfẹ́ Pasuma tẹ̀ wá ń ta ẹ̀ wò pé kò yẹ kó rí bẹ́ẹ̀ ẹ̀yin tàpésì náà tẹ̀ wò pé kò yẹ kí Táyé ṣe bẹ́ẹ̀ tínú ń bí ẹ̀yin náà wà bẹ́ẹ̀ ṣùgbọ́n gbogbo ẹ̀ jùlọ àdúpẹ́ pé tẹ̀jẹ̀ tà ẹ̀ kàn wá bí bàbá yà wá ṣe rí ọmọdé mi ìyẹn ti lọ ẹ má bínú ẹjọ́ torí Ọlọ́run ẹjọ́ ẹ má bínú aláyé tó má bínú lọ́wọ́ pé sáré àbọ̀nàrẹ́bù àbábàlá ní sí wàhálà ẹ má bínú aláyé ṣẹlẹ̀ ti gbọ́ o kò sí nǹkan kan mọ́ ilé Ọlọ́run la wà o ẹ jẹ́ kọ́ ní Káàbà o Káàbà la wà ẹ jẹ́ wà ní sọ Káàbà. kẹ̀kẹ́ kwasi o ẹ má yẹpẹrẹ Pasuma lọ́dọ̀ mi yẹpẹrẹ kékwasi o bẹ́ẹ̀ ni yẹpẹrẹ kékwasi bó ṣe lọ là ń tẹ̀lé lọ bó ṣe lọ là ń ṣe kí ni là ń tẹ̀lé lọ inú mi dùn ara mi yá gágá nígbà tí mo rí wípé Pasuma àti Currency wọ́n parí ìjà wọn ọ̀rọ̀ bàbá sọmọ ni kò ṣeé dá sí gbogbo ẹ̀yin fans pátápátá ní Mushin ẹ̀yin Pasuma fans club gbogbo yín pátápátá lágbára Ọlọ́run àní jẹ̀bi lágbára Ọlọ́run gbogbo ẹ̀yin Currency fans club ẹ jẹ́ kó tán wọ́n lọ ẹ jẹ́ ká ṣe kí ni ká celebrate ẹ̀ tó bá ti dé láti umura báyìí a ní láti celebrate anything gbogbo kan tó ṣe kí ni tó ti lọ ó ti ṣe kí ni ó ti dàbí sẹ́yìn lẹ́yìn tẹ́gùn fi aṣọ bó ṣe wà nìyẹn ẹgbẹ́ ká gbàgbé ẹ lágbára Ọlọ́run iṣẹ́ wa ọ̀nà wa kò ní bàjẹ́ Mr. Táyé Currency lágbára Ọlọ́run ò ní ṣiṣẹ́ ò ní ṣílẹ̀ tẹ̀ lágbára Ọlọ́run bá ṣe ń lọ sókè yẹn lágbára ayé ò ní já wa bọ̀ lágbára iṣẹ́ kò ní pa wá báyìí àní kúkú òjijì inú mi dùn gan nígbà tí mo rí Alhaji Táyé Currency bàbá ọ̀nàrẹ́bù tí wọ́n ṣe kíni tí wọ́n dọ̀bálẹ̀ tí wọ́n bẹ ọ̀gá wọn kò sí ẹni tó wà láyé yìí tí ò ní ẹni tó ti bá dìde kò sí ẹni tó wà láyé yìí tí ò níbi tó ti gòkè lágbára Ọlọ́run ṣe rí ibi tá a ti gòkè yẹn lágbára Ọlọ́run ànígbàbẹ̀ sọ̀kalẹ̀ àníjábọ́ lójijì lórúkọ Jésù Olúwa wa ẹ kó ń gbẹ̀yìn tèmi nígboro gbẹ̀yìn PSP gbogbo yín mo kí ẹ ti Currency mo kí torí kò sí kọ́ méjì tó jẹ́ pé kínú mi dùn kára mi yá ni pé ìjọ́ tí mo lọ sí géètì ní Ìbàdàn tí mo lọ ṣe mọ́tò tí mo wá dárúkọ Currency wọn tẹ́mi má dárúkọ Currency ò pé torí pé kí ni ó ṣe Paso kò lọ bẹ Paso torí ẹ̀ kọ́ nǹkan tó ń bí àwọn nínú yẹn jẹ́ pé àwọn ò like but torí pé kò lọ bẹ̀ but ṣe àtìgbà láti ẹ̀yìn ti gate wọ́n ẹ̀yìn ti Ìbàdàn wọ́n láti rí pé everything ṣe kíni ó ti die down kájọ máa ṣe kíni one love everybody one love know your age o ẹ̀yin ti tẹ̀bi nǹkan tó bí tí a fẹ́ sọ lọ́rọ̀ kan àti. ìfẹ́ àtòkè ló pa kádàrá wa pọ̀
kádàrá wa pọ̀ ṣòmọ̀ o ìfẹ́ àtòkè ló pa kádàrá wa pọ̀ ṣògbà o ṣàmọ̀ ìtẹ̀mí tó gbé. àwọn tèmi tó ń fẹ́ mi ò táyé ẹ̀yin tèmi tẹ́ ń gbádùn mi ẹ̀yin tèmi tó ti lálùbáríkà òṣì oníṣe yín láyé ìyà ò ní jẹ yín àìsàn oníṣe yín ẹ ò dẹ̀ ní sunkún lórí ọmọ. ok pfc ẹ̀yin tiwa ẹ̀yin tèmi fat ó lè ọmọ mú wa fat torí a mọ bó ṣe bẹ̀rẹ̀ a mọ bẹ́ẹ̀ tí ṣe ń lọ a mọ bó ṣe start we know how he start a mọ bó ṣe bẹ̀rẹ̀ Táyé Pàṣọ a mọ bó ṣe bẹ̀rẹ̀ ẹ wo fídíò yìí 8 years ago. àyùsù èyí ò ṣẹlẹ̀ rí Pàṣọ akọ́kọ́ rú ẹ̀rẹ́ òkúlẹ̀ àgàtà ó ti ṣẹlẹ̀ náà gámi Àlàbí. nǹkan tó máa fi tàn mí náà nìyẹn. ó dùn gbalẹ̀tì. ó dùn sọ. ó dùn gbalẹ̀tì. tó bá ti jọ́ lọ́rọ̀ ó dùn sọ. ó dùn sọ. ọlọ́rọ̀. kí máa ń kì ọ́ láì fún mi sísì ó yá lọ mú tí màá mú wa. kí wọ́n ṣeré ọ̀gá mi. lọ́kọ́ tí màá mú wa. ẹgbẹ́ wọn ló ti ṣẹlẹ̀ náà ọ̀nù Pàṣọ. one verse. ẹgbẹ́ wọn ló ti ṣẹlẹ̀ náà ọ̀nù Alábí. pé ohun tí ó ṣẹlẹ̀ rí o kẹ́rì wá pọ̀ lẹ́kọ̀ọ́ fẹ́ dírà kákọ́rin lórí stéè kan Alábí ìmọ̀lẹ̀ àpèsè ọ̀gá ńlá olórí ẹbí bámúbámú o pẹ̀lú ìjọba náà bá àkájọ kọrin pọ̀ bá àsìkò ìṣẹ̀lẹ̀ rìn Pàṣọ ó dẹ̀ ní ìṣẹ̀lẹ̀ náà nù inú ní fújì sí mọ́mọ́ Pàṣọ nìkan lábẹ́ka bá sí ló máa rọ́mọ tó ń bọ̀ lẹ́yìn ló máa fà lọ́wọ́ sókè Pàṣọ ọ̀gá mi ọ̀gá mi. ṣó ti rí ṣó yìí àwọn OPC ló ṣe nǹkan Ọ̀túnba Gani Adams ló ṣe birthday tí bá mo rántí Ọ̀túnba Gani Adams ló ṣe birthday first time tí Táyé Pàṣọ máa wà lórí stage pẹ̀lú Pasuma nìyẹn ní lẹ́kọ̀ọ́ first time lẹ́kọ̀ọ́ yìí táwọn méjì tọ́jọ́ máa kọrin papọ̀ lórí stage òun ni ṣòtẹ́wò yìí ẹ rí ni lẹ́ẹ̀rí bóyá ń ṣe ni bóyá wọn ẹ̀kọ́ pé lọ́jọ́ yẹn pé ọmọ kan wà o tí ọmọ tó fẹ́ fọ́ lẹ́pọ̀ lọ́jọ́ yẹn aláyé ò ní lọ pé tẹ́ Pàṣọ báwa sí wo bó ṣe ń gbé fún Pàṣọ náà wo bó ṣe ń gbé fún pé ọ̀gá mi ó ń sa ọ̀gá mi ó ń sa ọ̀gá mi bàtẹ́ pé ó rí Pàṣọ ló ń gbà yẹn ó rà láyé gbé mọ́ra nínà ọ̀gá mi ó wá fi ọ̀gá mi ó fi make name ó fi make orúkọ ó fi make owó ìfìlówádìí pé kò mọ̀ ṣe mọ́ ó wá fẹ́ tẹ ojú ẹ̀ mọ́lẹ̀ ó fẹ́ bojú ẹ̀ jẹ́ ó fẹ́ fojú ẹ̀ gbolẹ̀ ó wá fẹ́ rí fín ó fẹ́ sọ di ó wá fẹ́ sọ́dọ̀ ọmọ ọwọ́ ẹ tó mú wọ láti inú ẹrọ̀fọ̀ láyé pé kò sí nǹkan tó mú ẹ wá tó ló yá máa jẹ́ orúkọ mi tó bóyí tì kí olórin ó gbà kó lórí máa jẹ́ orúkọ ẹni tó dẹ̀ ṣe dáadáa tó dẹ̀ ń blow tó ṣe dáadáa. èèyàn mélòó ló jẹ́ orúkọ Wizkid nínú hip hop èèyàn mélòó ló ń jẹ́ Davido second Davido Ìbàdàn èèyàn mélòó ló ń jẹ́ Ọlámídé Ìbàdàn èèyàn fún ẹ Táyé Pàṣọ Ìbàdàn Pasuma Ìbàdàn so ti wá wá òkè so wá òkè the next thing ó ní pé kò fi bí ṣu olóore yẹn wọ́n tọ́ tó ìfẹ́gbẹ̀ ní mọ́gbà yẹn ni mo mọ bóyá ń lọ ni tó tẹ́yìn mo wà ń bẹ̀ ní Kétu náà OPC Ọ̀túnba Gani Adams ló ṣe birthday nígbà pé birthday bíi 40 years or 45 years ni Ọ̀túnba Gani Adams ṣe ń gbà yes. ọjọ́ bí Ọ̀túnba Gani gbégbá èsì mọ̀.
ọ̀tẹ̀ ló ń jẹ́ ìlú ń pè ọ́ kò sẹ́ni tí ò lórúkọ tiẹ̀ àti wípé ọmọ kì í gọ̀ títí sẹ́ẹ̀ kó gbàgbé orúkọ ara rẹ̀. ààfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ pé ó dọ́jà ní èmi tìyín tòótọ́ Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi fẹ́lẹ́ ní gbogbo ìyẹn mọ̀ mí sí èmi náà kọ́ Ọlọ́run ọba òkè ló fún mi ṣe ní gbogbo ìgbà.